ṣe bà mí lórúkọ jẹ́. Ọmọ èyí tí o fi fún mi o, kó má ṣe dàgbà yà láyé o, kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́. Bá mi wò láwòye, kó má ṣe dàgbà yà láyé o. Bá mi wò láwòye, kó má ṣe dàpọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́. Ọmọ èyí tí o fi fún mi o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàárọ̀ yìí fún oore ọ̀fẹ́ tó fún wa láti tún wà lórí ètò yìí, ètò ẹ̀kọ́ Bíbélì tí ìjọ Anglican ní Ilé-Ifẹ̀ tí wọ́n ṣe ètò rẹ̀. A sì gbàdúrà wípé Ọlọ́run nínú àánú rẹ̀ yóò máa fi ọ̀rọ̀ náà yé wa. Àmín. A sì ní gbọ́rọ̀ náà sí ìdálẹ́bi. Àmín. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín o, nítorí pé nínú àánú yín la fi jẹ́ alààyè ọkàn lónìí. Tẹ̀sí tún fún wa lórí ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ó mọ̀ tan ìrere yín káàkiri. Ògo ni fún orúkọ yín o. Hallelujah. Gbẹnu wa sọ̀rọ̀ sáwọn èèyàn rẹ lónìí, Olúwa o. Àmín. Etí gbọ́ àti àyà àgbàṣe kò fi fún wọn Àmín. ká lè máa yìn ọ́ lógo. Àmín. Jésù Olúwa wa. Àmín. Lónìí àkòrí ẹ̀kọ́ Bíbélì tá a ti ń bá bọ̀ ó ní ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run nínú ayé ìgbàlódé yìí. Ẹ̀ka àkòrí tọdún yìí òun náà ní ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run. Ẹ̀kọ́ tòní àkòrí rẹ̀ la pè ní títọ́ àwọn ọmọ, apá kejì tó jẹ́ ẹ̀kọ́ ilé-ìwé. Títọ́ àwọn ọmọ, apá kejì tó jẹ́ ẹ̀kọ́ ilé-ìwé. Ká tó lọ sínú ìjíròrò yìí, mo fẹ́ kí àwọn tí Ọlọ́run fẹ́ lò ní òní lórí ètò yìí. Lákọ̀ọ́kọ́ mo kí màmá wa, màmá Olúbùnmi aya Bínúyọ́. Màmá ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ẹ kú lẹ́sẹ̀, ẹ kú déédé ìwòye o. Àlàáfíà lédè o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé ẹ kú dìde o. Olúwa ló ṣeun. Bẹ́ẹ̀ náà ni mo ń kí bàbá wa àlùfáà Michael Dámilọ́lá Akínríbohún. Ẹ káàbọ̀ sórí ètò yìí o. Kí yín bàbá, mo sì kí gbogbo ilé. Ṣé àlàáfíà lédè o. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lórúkọ Jésù Ọlọ́run ó máa fún yín ṣe o. Àmín. Èmi náà kí ara mi atọ́nà Very Reverend Samson Awoyọdé sórí ètò yìí. Lórúkọ Jésù Kristi, gbogbo tí ó tẹnu wá jáde lónìí Ọlọ́run á bùkún fún wa o. Àmín. Tá a bá ń bètò lọ, ẹ lè pè wá lórí ẹ̀rọ àtẹ̀jíṣẹ́ yìí. WhatsApp number 081 47 194 733. Bí ẹ bá ti tẹ àtẹ̀ránṣẹ́ yín, bó bá yẹ ká dá yín lóhùn, a kọ ránṣẹ́. Tó bá sì yẹ ká gbé wá sórí ètò yìí, a ó gbé wá sórí ètò yìí fún ìjíròrò. Bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run yóò kún yín fún agbára. Àmín. Lónìí gẹ́gẹ́ bí mo ṣe sọ, títọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ilé-ìwé la fẹ́ gbéyẹ̀wò. Ibi kíkà wa lónìí ó ní ìwé òwe orí 22 ẹsẹ̀ 6. Màmá Bínúyọ́, ẹ bá wa kà. Tọ́ ọmọdé ní ọ̀nà tí yóò tọ̀, nígbà tí ó sì dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀. Tọ́ ọmọdé ní ọ̀nà tí yóò tọ̀, nígbà tí ó bá sì dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀. Èròǹgbà láti fi hàn àwọn òbí wípé ẹ̀kọ́ kíkọ́ ní ilé-ìwé jẹ́ ọ̀nà pàtàkì láti tọ́ ọmọ. Ìkẹ́kọ̀ọ́ tàbí ètò ẹ̀kọ́ jẹ́ kíkọ́ àwọn ọgbọ́n tí ó kàn, ìronú èyí tí ó mú kí iṣẹ́ kan tàbí àṣàyàn iṣẹ́ ṣíṣe kan lè ṣeé ṣe tàbí ṣeé gbé jáde. Ipa tí ètò ẹ̀kọ́ jẹ́ ní títọ́ ọmọdé dàgbà kò ṣeé ṣírò, torí pé ó jẹ́ ìpìlẹ̀ fún ìdàgbàsókè ọmọdé fún ìpèníjà ọjọ́ iwájú ní ayé ìsinsìnyí. Láti inú ọ̀rọ̀ àkọ́sọ tí a fi lélẹ̀ fún ìkẹ́kọ̀ọ́ yìí, títọ́ àwọn ọmọ ó ní ìlọ́wọ́sí àwọn nǹkan wọ̀nyí. Ìkíní, títọ́ ọmọ láti ìgbà tí wọ́n wà ní ọjọ́ orí kékeré, ìyẹn nǹkan àkọ́kọ́. Ìkejì, ìkẹ́kọ̀ọ́ ní í ṣe pẹ̀lú ìdúró-ṣinṣin ní gbígba àwọn ìtọ́sọ́nà tó péye
ìkẹ́kọ̀ọ́ ó ní í ṣe pẹ̀lú ìdúróṣinṣin ní gbígba àwọn ìtọ́sọ́nà tó péye. Bàbá Akínríbóhùn, bóyá lè bá ń ka ìwé Jẹ́nẹ́sísì orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkejìdínlógún àti ìkọkàndínlógún, kí ló wí? Nítorí pé Ábúráhámù yóò sá di orílẹ̀-èdè ńlá àti alágbára, àti gbogbo orílẹ̀-èdè ayé ni a ó bùkún fún nípasẹ̀ rẹ̀. Nítorí tí mo mọ̀ pé òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀, kí wọn kí ó máa pa ọ̀nà Olúwa mọ́ láti ṣe òdodo àti ìdájọ́, kí Olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún Ábúráhámù wá fún un. Ẹ ṣeun. Ó tún wà pé ìkẹ́kọ̀ọ́ ní í ṣe pẹ̀lú ìdúróṣinṣin ní gbígba àwọn ìtọ́sọ́nà tó péye látọ̀dọ̀ Ábúráhámù. Àríbọ́lọ́run ṣe fi ọkàn balẹ̀ wípé Ábúráhámù yóò tọ́ àwọn ọmọ rẹ̀. Ìkẹ́kọ̀ọ́ ó ní í ṣe pẹ̀lú ìdúróṣinṣin nínú Ọlọ́run. Ìkẹta, ó lọ́wọ́ àbójútó tó dára, àbójútó tó péye nínú. Ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ ní àbójútó tó dára, àbójútó tó péye nínú. Ìkẹrin, ó lọ́wọ́ ká máa ṣe àkíyèsí, kì í ṣe wípé ká fọmọ sílé ìwé ká gbàgbé ẹ̀ síbẹ̀, bóyá ó wà lóstẹ́ẹ̀lì àwáyìn rẹ̀ wò mọ́. Òbí gbọ́dọ̀ kíyèsí nígbà tí irú ọmọ bẹ́ẹ̀ bá wà nínú ilé ìwé láti máa rí i pé ó ń tẹ̀lé ìtọ́ni Ọlọ́run. Ó tún lọ́wọ́ kí òbí kó múra láti ṣe ohun ìwúrí àti ìtẹ́nilọ́rùn nígbà tí ọmọ bá wà nílé ìwé. Ìkẹ́kọ̀ọ́ ó tún ní lọ́wọ́ tá a bá ṣe ìwúrí fọ́mọ, tá a bá ṣe àtìlẹ́yìn fọ́mọ nígbà tó wà nínú ilé ìwé, ara àwọn nǹkan tó lè ran ọmọ náà lọ́wọ́ nílé ìwé nìyí láti tẹ̀síwájú láti rìn ní ọ̀nà Ọlọ́run. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, agbára tá a fi tọ́mọ wa tí ó fi wúlò lọ́jọ́ ọ̀la, Ọlọ́run á fi fún ẹnì kọ̀ọ̀kan tó ń gbọ́rọ̀ yìí láàárọ̀ yìí. Ìbéèrè fún ìjíròrò. Màmá Bínúyọ́, ọ̀dọ̀ yín ni mo kọ́kọ́ ń bọ̀. Ní báwo ni àṣàyàn Bíbélì ìwé òwe orí 22 ẹsẹ̀ 6 ṣe jẹ́ ìtọ́kasí àti ní òye àkòrí tí a ń gbé yẹ̀wò? Ẹ ṣé atọ́nà. Tí a bá wo ohun tó wà nínú ìwé òwe orí 22 ẹsẹ̀ 6 àti kàlẹ́ kò ní tọ́ ọmọdé ní ọ̀nà tí yóò tọ̀, nígbà tí ó sì dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀. A rí wípé títọ́ ọmọ ó ṣe pàtàkì, ó pọn dandan, ó tiẹ̀ jẹ́ kàn ń pa fún òbí láti tọ́ ọmọ. Ọmọ tí èèyàn ò bá tọ́, àwọn Yorùbá ní ọmọ tá a kọ́ ní ògbélé tá a kọ́ tà. Ó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ tọ́ ọmọ. Àkòrí ò bá mu rẹ́gírẹ́gí. Ẹ ṣeun. Bàbá Akínríbóhùn, kí lẹ rí sọ sọ́rọ̀ yìí? Àkòrí tí à ń gbé yẹ̀wò ní ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run nínú ayé ìgbàlódé yìí. Ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti ilé. Òbí sì ni olùkọ́ láti inú ilé. A gbọ́dọ̀ tọ́ ọmọ kí ó bá lè ní ìlànà Ọlọ́run. Tí òbí bá kùnà tí ò bá tọ́ ọmọ, àwọn àgbà máa pa lówe pé kékeré ni a ti máa ń pẹ̀ka ìrókò. Nígbà tó bá dàgbà tán, ó lè di nǹkan míì mọ́. Apá ò ní ká mọ́, kò ní ṣe é rí mọ́. So òbí gan-an ni ó gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́ nínú àwọn akẹ́kọ̀ọ́. Ilé láti kẹsàn-án ròde. Ẹ ṣeun, ẹ ṣe púpọ̀. Bí a bá gbọ́ra wa lágbọ̀ọ́yé, n tá à ń sọ ni wípé kọ́mọ tó lọ iléèwé, ilé láti fi gbọ́dọ̀ fi ìpìlẹ̀ lọ́lẹ̀. Foundation àti kọ́mọ ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti inú ilé. Àwọn òbí gbọ́dọ̀ ṣe iṣẹ́ toró ní iye ọdún tí ó lò kó tó lọ iléèwé. Wọ́n ti gbọ́dọ̀ gbé nǹkan kan sí nínú tí ó lọ ṣe, tí ó wà lọ máa kọ́lé lé lórí nínú iléèwé. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò fún wa ṣe. Àmín. Ìbéèrè kejì ọ̀dọ̀ bàbá Akínríbóhùn mò ń bọ̀. Ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa ìyàtọ̀ láàárín ẹ̀kọ́ iléèwé àti ẹ̀kọ́ ilé, àti bí wọ́n ṣe lè jẹ́
irinṣẹ́ ní títọ́ ọmọ dàgbà ní ọ̀nà Ọlọ́run ní ayé ìsinsìnyí. Tí a bá wo ìwé Dáníẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹrin tí ó kà báyìí pé àwọn ọmọ tí kò lẹ́gàn lára ṣùgbọ́n àwọn tí ó ṣe arẹwà tí ó sì ní ìmọ̀ nínú ọgbọ́n gbogbo tí ó mọ òye tí ó sì ní iyè nínú àti irú àwọn tí ó yẹ láti dúró lé ààfin ọba àti àwọn tí a bá máa kọ́ ní ìwé àti èdè àwọn ará Kédíà. Ohun tí ibí yìí ń sọ fún wa ni pé ẹ̀kọ́ ilé ó jẹ́ ẹ̀kọ́ tí máa ń fún ọmọdé ní ìwà rere. Ìwà rere sì nìyí ó ní ìpilẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀kọ́. Inú ilé ni ọmọ sì ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ rere, ẹ̀kọ́ ìwà rere. Ilé ẹ̀kọ́ jẹ́ ọ̀nà gbòòrò láti fi kún ìwà tí ọmọ ti ní láti ilé, ìmọ̀ tí ọmọ ti ní láti ìbẹ̀rẹ̀ tàbí òye tí ó ní. Ọgbọ́n kún ọgbọ́n ni ilé ẹ̀kọ́ jẹ́, ṣùgbọ́n ilé ni ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀. Níbi tí a kà yìí, ọba ó ń wá àwọn tí ó ti ní ẹ̀kọ́ ilé, tí ó ti ní ìmọ̀, tí ó ti ní òye, kí a tó fi ẹ̀kọ́ ìlú Kédíà lé lórí. So ẹnikẹ́ni tí ò bá ní ẹ̀kọ́ ilé tí ń ṣe ti ìbẹ̀rẹ̀ ayé ènìyàn, ó ṣòro fún irú ẹni bẹ́ẹ̀ láti ṣe dáadáa nínú ẹ̀kọ́ ilé ìwé. Ó túmọ̀ sí pé ọba tó ń sọ wípé ká bá ń wẹ́ni tí ó jẹ́ tẹ́lẹ̀kọ́lé kì í ṣe kò fẹ́ kóra rẹ̀ sí jàngbọ̀n. Kọ́mọ jẹ́ kó ní ọ̀sẹ̀ wa máa kọ́ ní abdaf gígbì bá a ṣe ń lé. Àwọn òbí rẹ̀ ó ti kọ́, yóò ti wà nú ayé rẹ̀, kó kàn dé kó bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ ṣeun. Màmá aya Abínúyọ̀, kí lẹ rí sọ sọ́rọ̀ yìí? Kí ni ìyàtọ̀ tó wà lẹ́kọ̀ọ́ ilé àti ẹ̀kọ́ iléèwé? Ìyàtọ̀ tó ṣe sàn án ló wà láàrin méjèèjì. Gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ, nínú ilé lọ́mọ ó ti kọ́ ẹ̀kọ́ àkọ́kọ́, ìyẹn ni ẹ̀kọ́ ìwà rere, bá a ṣe lè dojú ṣe ní àwùjọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tó ní ilé láti kẹ́ṣọ̀ọ́ ròde. Ti ilé ìwé òun ni ó mú kó yan iṣẹ́ kan pàtó láàyò láwùjọ. Ṣùgbọ́n láìwá sí méjì, gẹ́gẹ́ bí ìbéèrè yẹn tó ní ká ṣe àlàyé ìyàtọ̀ tó wà láàrin méjèèjì àti bí wọ́n ṣe lè jẹ́ irinṣẹ́ ní títọ́ ọmọ ní dàgbà ní ọ̀nà Ọlọ́run. Ọmọ tí èèyàn ò bá fi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ láti ilé, ó nira fún un láti lè kojú òṣùwọ̀n nígbà tó bá dé ilé ìwé. Ẹ̀kọ́ tilé ní bá a ṣe máa kọ́ ọmọ ní ìwà rere. Ẹ̀kọ́ tilé ìwé ní ó fi yan iṣẹ́ kan láàyò tí ó mọ̀ ṣe. Méjèèjì yìí tí kan bá ti wá lè yẹ̀, tópò kan bá ti yẹ̀ báyìí, tópò tilé bá yẹ̀, tilé ẹ̀kọ́ ó dàbí ìgbà téèyàn kọ́lé sórí yanrìn bí lè ṣe wí. Èèyàn bá jẹ́ pòfẹ́sọ̀ tí ọba lẹ́kọ̀ọ́ lé láwùjọ kò tiẹ̀ nítumọ̀. Ọlọ́run ò ní jẹ́ ká ṣìṣe, àní jẹ̀bi lórí ọmọ. Ẹ ṣeun. Màmá Abínúyọ̀, ọ̀dọ̀ yín mo tún bọ̀. Ní títọ́ ọmọ dàgbà, kí ni pàtàkì ọ̀rọ̀ Ọlọ́run? Ọ̀rọ̀ Ọlọ́run òun gan ni kókó. Ìwé tá a bá wo Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní, Bíbélì sọ ń bẹ̀ wípé Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ọmọ tí ò bá wá ní Ọlọ́run, èmi ò mọ kí nìkan tó fẹ́ kò lọ́rọ̀ nú ayé rẹ̀, kò ní ìkankan. Torí ọ̀rọ̀ la fi dálé ayé fúnra ara rẹ̀. Torí náà ọ̀rọ̀ Ọlọ́run ó ṣe pàtàkì púpọ̀. Tá a bá dẹ̀ tún wo ìwé òwe náà bákan náà, orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹwàá, tó sọ wípé ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n àti ìmọ̀ ẹni mímọ́ ní òye. A rí wípé níbẹ̀ yẹn ìbẹ̀rù Olúwa òun ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Torí náà ọ̀rọ̀ Ọlọ́run ní ìpìlẹ̀ fún ohunkóhun láyé yìí, pàápàá àkòrí tá à ń gbé yẹ̀wò yìí. Ẹni tí ò bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run nú ẹ̀ kò ní nánú nù. Láyé. Bàbá Akínríbòhún, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bó ló ṣe jẹ́, bó ló ṣe yẹ kó jẹ́ nínú ìgbésí ayé ọmọ? Ọ̀rọ̀ Ọlọ́run máa ń jẹ́ kí èèyàn ní ìbẹ̀rù Ọlọ́run ni. Ẹni tí ò bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run kò lè ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹni tí ò bá sì ní ìbẹ̀rù Ọlọ́run kò lè ní ọgbọ́n.
nítorí pé ìbẹ̀rù Ọlọ́run gangan ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. olórin ni àti ẹ̀sìn máa kọ̀ a ní ọ̀rọ̀ Ọlọ́run bí n bá gbọ́ inú mi á dùn ọ̀rọ̀ Ọlọ́run. ó tún tẹ̀síwájú ní pẹ̀sẹ̀rún ní ṣe bí n bá gbọ́ inú mi á dùn pẹ̀sẹ̀rún ní ṣe. ó túmọ̀ sí pé ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run bá ń gbénu rẹ̀ bó bá fẹ́ dáwọ́ lẹ́sẹ̀ yóò ti rò pé ọ̀rọ̀ Ọlọ́run kò fara mí léyìí o. ọmọ tá a bá fọ̀rọ̀ Ọlọ́run kọ́ láti inú ilé kò ní délé ìwé kẹ́nìkan wá introduce ẹ̀ sí pé ó yá bá a ṣe máa lówó rè yàwúyá a sọ wípé ọ̀rọ̀ Ọlọ́run sọ pé kò ń fi kánjú wówó o àbí yóò rí ẹsẹ̀ bíbélì kan tí ó kà jáde ẹni tó bá dẹ̀ ráwọn kan tí wọ́n ń sọ̀lẹ̀ yóò rẹ̀ ẹsẹ̀ bíbélì kan tí ó kà pé ìwọ rí ènìyàn tó ń fi àìsè mẹ́lẹ́ ṣe iṣẹ́ rẹ̀ òun yóò dó níwájú àwọn ọba òun kì yóò sì dó níwájú àwọn ènìyàn lásán ẹni tó wá ń fi ìmẹ́lẹ́ ṣe iṣẹ́ aya pátì torí mi ò fẹ́ dúró níwájú àwọn èèyàn lásán láyé mi. tá a bá ti gbìn sọmọ lọ́kàn ọ̀rọ̀ Ọlọ́run irú ọmọ bẹ́ẹ̀ yóò mọ tẹ̀síwájú ni irú ọmọ bẹ́ẹ̀ kò sì ní dójú tòbí nítorí pé inú ọ̀rọ̀ Ọlọ́run ni agbára wà inú ọ̀rọ̀ Ọlọ́run ni tẹ̀síwájú wà. ọmọ lè wà níléèwé kó débì kan kí olóyìnbó máa ń pè challenges kó dìde sí ìpèníjà ẹ ṣeun ìpèníjà kọ̀ọ̀kan lè dìde a ti rò wípé Olúwa sọ wípé ẹnìkan ò lè gbáre ọjọ́ kọ́ mọ́ gbà ibi ọjọ́ kan tó bá sì ti gbọ́ inú Bíbélì a mọ̀ pé ọjọ́ rẹ̀ òun tún ń bọ̀ àkókò yìí máa kọjá a sì rọra fi sùúrù ṣe kò ní darapọ̀ mẹ́gbẹ́ òkùnkùn. ọ̀pọ̀lọpọ̀ ọmọ tá à ń rí nílé ìwé lónìí wọn àgbọ́rọ̀ Ọlọ́run láti lé ni wọ́n fi ń ṣe ẹgbẹ́ òkùnkùn. ṣé bí lẹ́nu agbo bí tá a ti ń rí àwọn ilé ìwé tí wọ́n ti ń ṣẹgbẹ́ òkùnkùn ọ̀hún náà a tún ti ń ráwọn ọmọ Ọlọ́run tí wọ́n ń kóra wọn jọ tí wọ́n ń ṣe fellowship àbí ìṣe bẹ́ẹ̀ ni. n kò yẹ pé ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n gbọ́ nínú ilé ni pé tẹ́ ẹ bá ti tọ Ọlọ́run lẹ́yìn bí ó bá tiẹ̀ le òní lè korò ọ̀la ń bọ̀ wá dára. irú àwọn bẹ́ẹ̀ wọ́n á kóra wọn jọ wọ́n á jọ máa ka Bíbélì pọ̀ wọ́n á máa ka ọ̀rọ̀ Ọlọ́run. ibẹ̀ la sì ti ráwọn tó jẹ́ wípé àkọ́sórí ọ̀rọ̀ èṣù gan burú ju tinú Bíbélì lọ. tẹ́lòmíì bá ń pọ̀fọ̀ báyìí. gbọ́dọ̀ pẹ́ṣẹ́ tó gbọ́dọ̀ lè ṣe nílé yẹn gan wọ́n. gẹ́gẹ́ nǹkan èṣù ṣoore fún yàn kọ́ mọ́ gba commission yóò gbójú owó yóò tún gbèrè lọ́wọ́ rẹ̀ lórúkọ Jésù èṣù ní gbọ́rẹ̀ lọ́wọ́ wa. a gbọ́dọ̀ fi ọ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ọmọ wa kí ọjọ́ ọ̀la tiwa gan pàápàá kó lè nísinmi. ìbéèrè kejì tó tẹ̀lé màmá bàbá Akérèbọ́wọ́ ọ̀dọ́ yìí mò ń bọ̀. ǹjẹ́ ayé ọmọ kan lè gúnrégé pẹ̀lú kíkọ́ ẹ̀kọ́ iléèwé nìkan? kí ni àwọn ohun mìíràn tí a nílò fún irúfẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀? ṣé ẹ̀kọ́ iléèwé nìkan ló lè máa yẹ ọmọ gúnrégé? kí làwọn nǹkan tá a tún nílò? ẹ ṣeun olóòtú ó dàbí ọ̀rọ̀ àwọn àgbàlagbà ni wọ́n ní ẹyẹ kan èé fi apá kan fò. tí èèyàn bá gbójúlé ẹ̀kọ́ ilé ìwé nìkan irú ẹni bẹ́ẹ̀ kò lè ní àṣeyọrí tó dára. ìyẹn túmọ̀ sí pé ẹ̀kọ́ ilé ó ṣe pàtàkì nítorí pé ẹ̀kọ́ ilé gan-an ni ẹ̀kọ́ ilé ìwé máa dúró lé lórí. so ó ṣe pàtàkì fún ọmọ láti ní ẹ̀kọ́ ilé. irú ọmọ tí ó bá ní ẹ̀kọ́ ilé ìwà rẹ̀ ní àwùjọ nínú ilé ìwé yóò dára yóò sì rí ojú rere olùkọ́ yóò rí ojú rere gbogbo àwọn ènìyàn. torí ìwà rẹ̀ yóò yàtọ̀. so ohun tí à ń sọ ní kúkúrú ni pé ẹ̀kọ́ ilé ìwé nìkan kò tó fún ọmọ láti jẹ́ ẹni rere nínú àwùjọ. torí ẹ̀kọ́ ilé gan-an ni ó kọ́ lélé lórí nígbà tó bá dé ilé ìwé. màmá Abínúyọ̀. ẹ ṣe olóòtú apá kejì yẹn ni mo fẹ́ mẹ́nubà tó ní kí ni àwọn ohun mìíràn tí a nílò fún irúfẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ àti rí i pé ẹ̀kọ́ ilé ìwé nìkan kò tó rárá fún ọmọ. torí náà àwọn nǹkan tí a tún nílò òun ni àbójútó tó péye. kì í ṣe pé ká kàn fi ọmọ sílé ìwé ká sì gbàgbé ẹ̀ síbẹ̀. ó ti bá tiẹ̀ lọ. nínú ètò ẹ̀kọ́ gan
ohun tọ́mọ nílò láti péye láti kójú òṣùwọ̀n tá a bá gbé sórí 100 ogójì péré ló lè rí nínú ìwé tó bá tiẹ̀ tó 40 ọ̀ngàn 60 yòókù inú ilé ni lára tí a sì tinú ilé yẹn náà ni àbójútó tó péye òbí gbọ́dọ̀ kíyèsí àwọn ọmọ ẹ̀ náà pẹ̀lú a gbọ́dọ̀ ṣàkíyèsí ọmọ láti lẹ̀ nígbà tí a bá ṣàkíyèsí ọmọ gan ẹ mọ̀ kí ibo lọmọ ẹ̀ gan dára sí ibo ló kù díẹ̀ káàtó sí tóbi ó ti gbé ìrànlọ́wọ́ dìde fún nítorí náà bákan náà gẹ́gẹ́ bí a ti sọ síwájú a ń láti máa fún àwọn ọmọ wọ̀nyí ní ìwúrí tọmọ bá ṣe dáadáa ká yìn tó bá kù díẹ̀ káàtó ká gbà nímọ̀ràn gbogbo àwọn nǹkan wọ̀nyí la tún nílò. tó máa jẹ́ pé gbogbo rẹ̀ lílù sáà ni tó bá ṣe ń tọ́ dára ká yìn ká appreciate ẹ̀. bẹ́ẹ̀ni tó bá ti kù díẹ̀ káàtó ká tọ́ sọ́nà. ká fi ẹsẹ̀ rẹ̀ lọ́nà tó tọ́. ká sì fọ̀rọ̀ Ọlọ́run ká fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ bóyá kí n tiẹ̀ ìbéèrè kan bọ́ bá ti ṣẹ̀ bẹ́yẹn ká lù ká tilẹ̀kùn mọ́ síta kò dára tó kẹ́yẹ kí lẹ rí sí i torọ́pọ̀lọpọ̀ àwọn òbí là ń ṣe bẹ́ẹ̀ tá a rò pé à ń tọ́mọ lọ́nà Ọlọ́run bọ́ bá ti ṣẹ̀ nú ilé ká lè jáde síta kí kó lọ mọ yanjú ọ̀rọ̀ ara rẹ̀ ṣé ẹ̀kọ́ ilé bẹ́yẹn ṣé kò ti bà ti iléèwé jẹ́. ó ti bàjẹ́ àwọn ọmọ Zion gbé eré kan jáde lákòókò kan tí ọmọ ṣẹ̀ bàbá bínú kọjá ibi tó yẹ ó tì síta pátápátá jíjáde tó ọmọ jáde ó ní pẹ́ ti lé mi síta àwọn ẹgbẹ́ kan kú ti ń fà mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn lọ darapọ̀ pẹ̀lú wọn ni bó ṣe báyé ara àti tòbí pàápàá bó ṣe bàjẹ́ nìyẹn. n tá à ń sọ kì í ṣe pé ká mọ̀ bọ̀ ọmọ wí. a gbọ́dọ̀ bá wí ṣùgbọ́n ní ìwọ̀ntúnwọ̀nsì tó bá ṣe dáadáa ká yìn kínú ẹ̀ dùn tó bá sì ṣe burúkú ká bá wí ká dẹ̀ tọ́ sọ́nà Ọlọ́run kì í ṣe pé jáde ńlé mi ò fẹ́ rí ọmọ tó ti gbórúkọ rẹ̀ jáde tó wá lé ò fẹ́ rí mọ́ ǹjẹ́ ntòwù kọ́ jẹ́ ńlé ìwé gan ṣé kò ti bàjẹ́ lórúkọ Jésù ń tá a ṣe tá a fi ṣe Ọlọ́run àní lè ṣe lórúkọ Jésù. àmín o Jésù. mo tẹ̀ fẹ́ tún béèrè lọ́wọ́ màmá bínú yọ ẹ sọ lẹ́ẹ̀kan ẹ sọ pàṣẹ́ntéèjì pé ìkan 60 ìkan 40 báwo ni irú nǹkan báyìí ṣe ràn léèwé lọ́wọ́ aago mélòó ni iléèwé ń bẹ̀rẹ̀ aago mélòó ló ń parí aago mélòó làwọn ọmọ yìí gan ń lò pẹ̀lú òbí ńlé kí ló òbí lè ṣe láti lo àkókò yìí láti jẹ́ kí ọjọ́ ọ̀la àwọn ọmọ kó dára pẹ̀lú ẹ̀kọ́ iléèwé. a rí aago 8 ni ẹ̀kọ́ kíkọ́ ń bẹ̀rẹ̀ iléèwé wọn ó jáde láago 2 tó túmọ̀ sí pé wákàtí 8 nínú wákàtí 8 gan ibẹ̀ làákò tí wọn ó fi sinmi wà ibẹ̀ làákò tí wọn ó fi jáde ìjẹun wà torí pé wọ́n ní olóyìnbó ní work without play makes Jack a dull boy. nǹkan wọ́n ti pé aṣọ òyìnbó a rí pé ìwọ̀nba àkókò lọ́mọ ń lò níléèwé ọ̀pọ̀lọpọ̀ àsìkò tó kù nínú wákàtí 24 8 níléèwé 16 yòókù nínú ilé díẹ̀ nìyí tí òbí fi gbọ́dọ̀ múra dáadáa n tó kọ́ níbọ̀ níléèwé pàápàá òbí á jẹ́ kí n wò ó ilé àkílódé tó kùnà bí báyìí ló ṣe yẹ kó o ṣe báyìí ni kó o gbé gbà gbogbo àwọn nǹkan wọ̀nyẹn pẹ̀lú ẹ̀kọ́ ilé ìrànlọ́wọ́ iṣẹ́ ilé tá a bá tún fún wọn wá ká rí i dájú pé wọ́n jókòó lákòókò wọ́n ṣe á sì rí i pé wọ́n sinmi ohun gbogbo tán dẹ̀ nílò bí aṣọ iléèwé nìkan kí gbogbo ẹ̀ ká rí i pé òbí sa ipá rẹ̀ láti rí i pé ọmọ òwò ta gbogbo ẹ̀ lọ́mọ ní ohun tá a fi sọ wípé ẹ̀kọ́ tó nílò gan inú ilé ló pọ̀ jù sí. bí a kì í béèrè kan lọ́wọ́ bàbá Akérèbọ́n àwọn òfin tó ń jáde ní ìsìn tó yẹ pé olùkọ́ gbọ́dọ̀ fọwọ́ kan ọmọ iléèwé ǹjẹ́ ó lè ṣe ń tọ́ dára lórí ẹ̀rọ ètò ẹ̀kọ́ ọ̀pàápàá ọmọ tó yẹ pé tí ó bá lẹ́kọ̀ọ́ láti ilé títí iléèwé náà tó tún débẹ̀ títí ṣàrọ̀ra ń kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó tún tí ò mójútó kí la rí sọ sí. ẹ ṣeun olóòtú ìwé mímọ́ fọwọ́ sí pé tí ọmọ bá ṣẹ̀ kí a bá wí tọ́ ọmọ rẹ̀ kí ó lè fún ọ ní ìsinmi ṣùgbọ́n ayé ìsìn pé má na ọmọ wọn ní àyà ọmọ ìwèrè dìsí ẹgbà ló sì tu bíbélì ló sì wí bẹ́ẹ̀ àdìtúlédè Ọlọ́run. so má na ọmọ má ṣe gbá má ṣàwo àwọn olùkọ́ tàbí òfin wọ̀nyí ó ti mú kí àwọn olùkọ́ yàgò sí ìlànà Ọlọ́run ní títọ́ ọmọ ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì kì í ṣe pé kí a fi igi pa ọmọ ṣùgbọ́n tí ọmọ bá nílò ẹgba
ó yẹ kí a fún kí ó bá lè ní ọjọ́ ọ̀la rere. Wọ́n ní ẹgbà ìpa ọmọ. Tọ́ ọmọ rẹ kí ó lè fún ọ ní ìsinmi. So irú àwọn òfin wọ̀nyí báyìí. Bó bá tiẹ̀ wá jẹ́ kó rí bẹ́ẹ̀ ní ilé ìwé, kí ni ètò tóbi lè ṣe ń lé gan-an láti rí wípé ọmọ tó jẹ́ oníjàngbọ̀n tó rọ́mọ mìíràn wà tó jẹ́ oníjàngbọ̀n màmá bínú yọ, kí lòbí lè ṣe lórí ọ̀rọ̀ ru ọmọ bẹ́ẹ̀ láti lè fetí sí ti à ń kọ́ nílé ìwé? Torí àárọ̀ àwọn òbí míì tó jẹ́ pé fúnra wọn ni wọ́n lọ ilé ìwé lọ mọ́ ahalẹ̀ mọ́ tíṣà pọ̀ náà máa wọn à ń gbọ́ à ń kà nínú ìwé ìròyìn, kí la lè ṣe sí? Ibi tí mo ti fẹ́ mọ́rọ̀ sọ náà lẹ parí ẹ̀ sí yẹn. Òbí gan nígbà tó bá ti ń yọjú sí ọmọ nílé ìwé tó ń béèrè bọ́mọ ẹ̀ ṣe ń ṣe sí, irú ọmọ tí òbí ẹ̀ lọ ilé ìwé gan kó tó lè ya ìpátá gan yóò nira díẹ̀, tòró mọ̀ pé ìgbàkúùgbà òbí ò lè yọjú dé, yóò wá béèrè pé bó ló ṣe ń ṣe sí. tọ́mọ bá tí òbí bá wá délé ìwé tí olùkọ́ sọ pé oníjàngbọ̀n ni o báyìí ní ṣe ń ṣe, tí òbí bá lè sọ lójú olùkọ́ pé tó bá ti ṣe bẹ́ẹ̀ mi ò bímọ táyì náà ẹ bá wí lọ́nà ẹ̀tọ́, kó olùkọ́ náà bá sì máa bọ́mọ wí kó rí wípé ìbáwí yẹn wà ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú ẹ̀ṣẹ̀ tọmọ ṣẹ̀. tó bá ti gbogbo ẹ̀ bá ti wà ní ìwọ̀ntúnwọ̀nsì bẹ́ẹ̀ kò ní í síjà, ọmọ gan fúnra ara rẹ̀ á ní ìbẹ̀rù lọ́kàn. Ẹ ṣé púpọ̀, àdúpẹ́. Ní ìparí, ẹ̀kọ́ iléèwé jẹ́ èyí tó gbòòrò, èyí ni pé ó lọ́wọ́ gbogbo ẹ̀kọ́ tí ó lè mú kí ọmọ lè kojú ìpèníjà ayé ní ọ̀nà tí yóò mú tayọ. Nítorí náà àwọn òbí kò gbọdọ̀ kùnà ní ṣíṣe ojúṣe tó yẹ láti mú kí àwọn ọmọ ní ẹ̀kọ́ tó yè kooro ní ilé ìwé tó dáńtọ́. Fún ìrònú, èyíkéyìí ìmọ̀ tàbí ẹ̀kọ́ tí a là kọjá ní ayé láì ní òye ọ̀rọ̀ Ọlọ́run yóò já sí òfo, torí ayé ni òye àti ìmọ̀ parí sí. Ẹ̀kọ́ tá a bá kọ́ tí ò ní ìlànà Ọlọ́run, tá a gbìn lérí Ọlọ́run, òpin rẹ̀ òfo ni. Lórúkọ Jésù àní pòfo. Àmín. Mo kí ẹ̀yin olùjíròrò tẹ́ wá sórí ètò yìí lónìí. Màmá wa Olúbùnmi aya Bínúyọ̀, tí ta bá tún pè ìjọ́ mi ẹ̀ tún yọjú sí wa. Lágbára Ọlọ́run. Ọlọ́run yóò wọ́n fún yín lókun àti agbára. Àmín. Bàbá wa àlùfáà Michael Dámilọ́lá Akínríbohùn, ṣé ta bá ránṣẹ́ pè yín náà ìjọ́ mi ẹ̀ tún yọjú sí wa. Ọlọ́run a máa ròyìn lágbára o. Èmi náà fẹ́rí Reverend Awóyọdé tí mò ń ṣàtọ́nà, èmi náà ó tún wá tá a bá pè mí o. Ẹ jẹ́ ká lọ sínú àkọ́sórí wa. Màmá aya Bínúyọ̀, ẹ ṣáájú wa ká máa wí tẹ̀lé yín. Ìwé òwe. Ìwé òwe. Orí kejìlélógún. Orí kejìlélógún. Ẹsẹ̀ ìkẹfà. Ẹsẹ̀ ìkẹfà. Ó wí báyìí pé. Ó wí báyìí pé. Tọ́ ọmọdé ní ọ̀nà tí yóò tọ̀. Tọ́ ọmọdé ní ọ̀nà tí yóò tọ̀. Nígbà tí ó sì dàgbà tán. Nígbà tí ó sì dàgbà tán. Kì yóò kúrò nínú rẹ̀. Kì yóò kúrò nínú rẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín o, nítorí pé ẹ tún fún wa lóore ọ̀fẹ́ láti sọ ọ̀rọ̀ yín jáde lónìí. Gbogbo ọkàn tí ọ̀rọ̀ yìí ti bọ́ sí, Olúwa yí wọn padà sí rere o. Àmín. Ìjọba ọ̀run lè rí onígbàgbọ́ o, jẹ́ ká fìjọba rẹ̀ ṣèrè jẹ́. Àmín. Adúpẹ́ nítorí pé o ti gbọ́ tiwa. Olúwa ẹ ṣé o. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.